lórí ikú Mohbad àwọn ọlọ́pàá ti ju prime boy sátìmọ́lé títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ. iléeṣẹ́ ọlọ́pàá agbègbè pàǹtí ní Yábà ní ìpínlẹ̀ Èkó ní ọ̀gbẹ́ni Ibrahim Owódùnní ẹni táwọn èèyàn mọ̀ sí prime boy wà. kòríkòsùn ní prime boy àti gbajúmọ̀ akọrin ní olóògbé ìlérí olúwa lọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad tó kú ń jọ sí. ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹta yìí ló lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá náà gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin òun àtàwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá pàǹtí tí wọ́n ń ṣèwádìí ikú Mohbad lọ́wọ́. ohun tí wọ́n sọ fún un ni pé kó máa wá farahàn lọ́dọ̀ àwọn lọ́sọ̀ọ̀sẹ̀ títí tí ìwádìí táwọn ń ṣe lọ́wọ́ lórí ikú ọ̀rọ̀ rẹ̀ fi máa dópin. látìgbà tí wọ́n ti gba béèlì rẹ̀ lọ́dún tó kọjá yìí ni prime boy ti ń lọ sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún. ṣùgbọ́n gbàrà tóun àti ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀gbẹ́ni Ayọ̀bámi Fisáyọ̀ ẹni táwọn èèyàn mọ̀ sí spending yọjú sílé iṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun yìí ni wọ́n ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ tí wọ́n sì mú wọlé sínú àhámọ́ wọn. ẹ̀sùn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kan prime boy ni pé Ọmọ́wùnmí tí í ṣe ìyàwó olóògbé wá fẹ̀sùn ọ̀daràn kàn lọ́dọ̀ àwọn. ẹ̀sùn tí wọ́n ní ìyàwó olóògbé náà fi kan prime boy ni pé àìpẹ́ yìí ló sọ̀rọ̀ bà òun lórúkọ jẹ́ láàrin ìlú àti pé prime boy ń dúnkookò mọ́ òun nígbà gbogbo lórí ikú ọkọ òun táwọn ọlọ́pàá ń ṣèwádìí nípa rẹ̀ báyìí. èyí àtàwọn ẹ̀sùn ìwà ọ̀daràn míì ni wọ́n sọ pé ìyàwó olóògbé fi kan prime boy. látìgbà tí olóògbé Mohbad ti kú lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún tó kọjá yìí ni àwọn aráàlú pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ ti ń nàka àbùkù sí prime boy àtàwọn kọ̀ọ̀kan pé ọwọ́ wọn kò mọ́ lórí ikú tó pa olóògbé náà. lára àwọn tí ọlọ́pàá ti fọwọ́ òfin mú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní gbajúmọ̀ akọrin nì Naira Marley àti Sam Larry àtàwọn kọ̀ọ̀kan. gbogbo àwọn tí wọ́n mú yìí pátá ni wọ́n ti gba béèlì wọn ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fọwọ́ òfin mú prime boy. ṣá o wọ́n ti ní spending ìyẹn ọ̀rẹ́ prime boy tí wọ́n jọ lọ síléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún máa lọ sílé ní tiẹ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní àwọn máa tó fi prime boy sílẹ̀ lẹ́yìn tó bá ṣàlàyé ara rẹ̀ fún wọn tán. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.